Ẹ̀yin èèyàn lé, èyí tá a tún gbọ́ yìí ó tún lágbára o. Ọba Ọ̀yọ́túnjí Adéfúnmi, wọ́n ní wọ́n kú ní South Carolina bí a dẹ̀ ṣe gbọ́. Wọ́n ní Ọ̀yọ́túnjí ní village ní Beaufort County yìí ní South Carolina. Wọ́n ní ọba Adégbolú Abíógẹmọ Adéfúnmi, known as Ọba Adéjùyìgbé Adéfúnmi. Wọ́n ní sister wọ́n lòun ló stab wọn ní àyà. Wọ́n ní wọ́n dẹ̀ ti arrest sister wọn yìí. Wọ́n ní aago 2 òru ni ó gún ọba yìí láyà. Wọ́n ní ìgbà tí wọ́n máa fi gbé ọba yìí lọ sí Memorial Hospital ní South Carolina ní Beaufort County. Wọ́n ní bíi aago 2 ọ̀sán ni ọba yìí jáde láyé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Ṣùgbọ́n kókó gist ni pé kábíyèsí wọ́n ti delegate Queen Naomi àti Dr. Lizzie kí wọ́n lọ ṣe ojú àwọn ní South Carolina nítorí wípé ọba yìí jẹ́ èèyàn pàtàkì sí kábíyèsí. Bí a ṣe gbọ́ gangan, wọ́n ní ìgbà tí Queen Naomi fẹ́ padà wá sí inú palace, wọ́n ní ọba yìí, wọ́n ní ṣe ó fún Queen Naomi ní $12,000 pé láti fi ṣe preparation wedding wọn. Ẹ mọ̀ pé ńgbà yẹn wọ́n fẹ́ ṣe preparation wedding. Wọ́n ní iye tí ọba yìí sẹ́ǹsì Queen Naomi nìyẹn. Wọ́n ní bí a ṣe gbọ́, wọ́n ní Dr. Elizabeth ló gba owó náà. Ẹ̀yin èèyàn lé, ọmọ ọdún 47 years old ni ọba yìí. Ọmọ ọdún 47 years old. Wọ́n ń ṣe ọba tó dàgbà. Ẹ mọ̀ pé kábíyèsí náà wọ́n jọ wà ní bí èjì kan náà ni. Torí kábíyèsí gba bí ọdún díẹ̀ lọ́wọ́ wọn. Ó ya gbogbo wa lẹ́nu wípé South Carolina ọmọ ọdún 47 ni ọba yìí ló jáde láyé. Nǹkan tó dùn wá ni wípé obìnrin tí wọ́n ní ó jẹ́ sister wọn tó gún wọn pa yìí, wọ́n ní orúkọ wọn jẹ́ Akiba Kasale Meredith. Wọ́n ní 53 years old. Òun ni suspect. Wọ́n ṣì ń sọ suspect o, torí ọ̀rọ̀ Amẹ́ríkà tí wọ́n bá wádìí ọ̀rọ̀ yìí dé ojú àmì, wọ́n ní òun ni ó ṣe ikú pa. So wọ́n ṣì ń sọ pé suspect ni. Wọ́n ní wọ́n ti arrest murderer yìí. Wọ́n ní wọ́n dẹ̀ ti gbé wọn lọ sí County Detention Center. Wọ́n ní torí pé àwọn ni wọ́n fi ọ̀bẹ náà fi gún ọba Ọ̀yọ́túnjí African Village yìí, ni wọ́n fi gún wọn ní àyà. Wọ́n ní wọ́n celebrate Ṣàngó Festival wọn ní July 27 to 28 ni wọ́n ṣe Ṣàngó Festival wọn ní County Ọ̀yọ́túnjí ní agbègbè ibi tí wọ́n ti ṣe. Ṣùgbọ́n ìgbà tí kábíyèsí wá ní kí Queen Naomi àti Dr. Lizzie lọ kí wọ́n lọ ṣojú àwọn, kí wọ́n lọ bá wọn kẹ́dùn, wọ́n ní àwọn olórí, wọ́n ní ṣe ni wọ́n ń bínú, wọ́n ní ṣe ni wọ́n ń rojọ́. So wọ́n ní bàbá wa, wọ́n ní kí Queen Naomi àti Dr. Lizzie lọ ṣojú àwọn níbẹ̀. Wọ́n ní wọ́n dẹ̀ ní àwọn méjì táwọn fà kalẹ̀ ní. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin ará ilé. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ àtọpẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀
ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. So ẹ̀yin ará ilé, bí a ṣe gbọ́ nìyẹn tán ni kí Dr. Elizabeth àti Queen Naomi kó lọ ṣojú àwọn ní Ọ̀yọ́túnjí ní South Carolina. So tá bá tún gbọ́ update lórí ẹ̀, a máa mú wá fún yín. A dúpẹ́ fún gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run aláàánú á wà pẹ̀lú gbogbo yín o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.